kí ọ kú oríire ìwọ tó rí wọn fọ́nrán yìí play. Ògo Ọlọ́run wà nínú ayé rẹ. Ogun ayé rẹ ó yẹ kó ti ṣẹ́ tipẹ́. Ìdààmú rẹ ó yẹ kó ti dópin. Ó yẹ kó o ti gbégbá ọpẹ́. Àní màmá, ó yẹ kẹ́ ẹ ti rẹ́rìn ayọ̀. Ṣùgbọ́n àwọn awọ́kọ́wọ́ àwọn ọwọ́ òkùnkùn tí wọ́n sọ wípé ogun ayé rẹ ò ní ṣẹ́. Àní mo wí gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Ọlọ́run. Gbogbo ọwọ́ náà kó gbiná sọnù ní orúkọ Jésù. Ògo rẹ táyé sọ pé kò ní tàn. Agbára tí ń bẹ nẹ́jọ dáàgùtàn kó tanná ògo náà. Ìwé Àìsáyà wípé dìde tan ìmọ́lẹ̀ nítorí tí ìmọ́lẹ̀ rẹ dé. Ògo Olúwa sì farahàn ní ayé rẹ. Tó bá wá rí bẹ́ẹ̀ nípa agbára tó dá ayé àti ọ̀run. Ènìyàn kéènìyàn ọgbọ́kọ́wọ́ tó ní ògo Ọlọ́run ò ní farahàn láyé rẹ kó gbiná sọnù ní orúkọ Jésù. Mo pa àṣẹ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Ọlọ́run. Ẹ̀mí àwọn wòlíì mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé ní orúkọ Jésù. Àkọ́ wípé àyà yóò pa àwọn àlejò. Wọ́n fi bẹ̀rù bójú sá jáde kúrò ní kọ́lọ́fín ara wọn. Torí ibẹ̀ kì í ṣe lé wọn. Gbogbo àlejò òkùnkùn nínú ayé rẹ yẹ màmá. Lórúkọ Jésù kí wọ́n jáde. Iná lé wọn jáde ní orúkọ Jésù. Gbogbo ọwọ́ ayé ọwọ́ òkùnkùn tí ń bẹ lára rẹ kó jóná sọnù. Mo gbàdúrà fún ọ. Ìtúsílẹ̀ àti òkè wá ní orúkọ Jésù kó wọnú ayé rẹ lọ. Gbọ́ mi, o máa rógo lò láyé. Àwọn ìka ènìyàn ní ó fẹ́ rógo lò. Àwọn alágbára òkùnkùn gbọ́. Bíbélì sọ wípé àwa kò bá àwọn alágbára ayé yìí jà àjàkadì. Bí kò ṣe àwọn alágbára òkùnkùn. Àwọn ẹ̀mí kẹ́mí tí wọ́n ń dààmú ayé rẹ nì. Ní orúkọ Jésù iná kò jó wọn. Gbọ́ mi, omi rẹ tí ó gbé lọ́wọ́ ó di omi ìtúsílẹ̀. Àlàáfíà Ọlọ́run kó wọnú ayé rẹ lọ. Ní wákàtí gbogbo ìwọ tí ó wáṣẹ́ tó rí, ó yá lọ ríṣẹ́. Gbogbo ènìyàn èyí tí ń béèrè ohun rere lọ́wọ́ Ọlọ́run tí Sátánì ò jẹ́ kó rí gbà. Lórúkọ Jésù lọ rí gbà. Mo pa àṣẹ sínú ayé rẹ o. Àwọn agbára tó sọ wípé o ní lo àlùyọ iná kò jó wọn. Ogun ìdílé bàbá rẹ ò ní borí rẹ sẹ́. Ogun ìdílé ìyá rẹ ò ní borí rẹ. Alágbára tí ń wọṣọ agbára ní ìjọba òkùnkùn. Aṣọ náà kó fàyà mọ́ lọ́rùn. Ní orúkọ Jésù Kristi. Bíbélì sọ wípé iná ṣíwájú Olúwa sì tú àwọn ọ̀tá rẹ̀ run. Gbogbo àwọn ọ̀tá ìṣeré rẹ̀ ráyé iná kó jó wọn. Èní lọ́jọ́ Tuesday tí Olúwa ti dá láti yàn. Ọjọ́ ìgbà ògo ẹni padà. Gbogbo alágbára tí ń fògo ayé rẹ̀ ṣòwò. Ní orúkọ Jésù ọ̀run kó gbà lọ́wọ́ wọn fún ọ. Ògo rẹ kó tẹ̀ ọ́ lọ́wọ́. Àní lọ rógo lò. Màmá lọ rógo lò. Bàbá lọ rógo lò. Ìwọ ẹ̀gbọ́n mi tí ó ń gbọ́ mi lọ rí ògo lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ní orúkọ Jésù ọ̀nà rẹ kó là. Gbọ́ omi wọnú àgbọn kò sẹ́ni mọ̀gbọ́ débẹ̀. Gbọ́ mi, bí òòrùn bá ràn í máa káyé nì. Gbọ́ mi, gbogbo ènìyàn tó sọ ipò ògo rẹ̀ ò ní jáde. Ọ̀run kó palẹ̀ wọn mọ́. Gbogbo ènìyàn kéènìyàn tó ní ògo mi ò ní jáde ọ̀run palẹ̀ wọn mọ́ lónìí.
ní orúkọ Jésù mo gbàdúrà fún ọ àṣẹ ti jáde báyìí lórúkọ Jésù ọ̀nà rẹ kó lọ là. Ìwọ màmá tẹ̀tí ń bẹ Ọlọ́run lórí ohun yẹn ti pẹ́, mo wí gẹ́gẹ́ bí ìránṣẹ́ báyìí nǹkan tẹ́ ń bẹ Ọlọ́run fún yẹn ní orúkọ Jésù ọ̀run kò ṣe fún yẹn. Ó ti rí bẹ́ẹ̀. Mo gbàdúrà fún ọ lónìí ní ọjọ́ Tuesday. Olúwa ṣe ni máa gbàdúrà fún wọn ní ọjọ́jọ́ Tuesday rẹ o lórúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọ̀nà rẹ là, ó là sówó, ọ̀nà rẹ là sọmọ, ọ̀nà rẹ là sí àlàáfíà, àìkúbálẹ̀ ọrọ̀ jẹ́ tirẹ̀ ní orúkọ Jésù. Obi ò ní pa. Olúwa ti bá àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn dá májẹ̀mú pé òun yóò kọ́lé ayọ̀ fún ọ ní ọdún yìí lórúkọ Jésù. Mo sọ yìí pé ara wọn nìwọ náà wà ní orúkọ Jésù Kristi. Agbára àjínde o ní ọ̀sẹ̀ àjínde yìí gbogbo ohun rere tó ti dòkú láyé rẹ mo pa àṣẹ kó jí dìde ní orúkọ Jésù. Àlàáfíà Ọlọ́run kó di ọ̀mú. Bá a ṣe ń fi wọ́n rán yìí ránṣẹ́ káàkiri ìwọ náà máa ṣíà ẹ̀. Bó bá ṣe ń ṣíà ẹ̀ tó ń gbàdúrà fún àwọn ènìyàn, àdúrà tí ìwọ náà ń gbà nẹ̀ ní orúkọ Jésù. Orí rẹ ò ní burú. Gbogbo ìka ènìyàn tí ó wà láyé tó ní òní gun òkè, àkàbà ìgbéga táyé ní òní gun yẹn lórúkọ Jésù. Mo ní ogun ẹ̀tọ́ rẹ ni gùn ní orúkọ Jésù. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ ti gùn. Àdúrà yìí wọlé àṣẹ ìdìde àdúrà lórúkọ Jésù Kristi. Ìmọ́lẹ̀ tọ̀ sí ayé rẹ̀. Gbọ́ mi dáadáa. Tí o bá jẹ́ ń gbàdúrà ìrípò sá fún ẹ̀ṣẹ̀, ìrípò sá fún ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ni máa ń dènà owó ẹni. Ìwé Róòmù orí kẹfà ẹsẹ̀ kìíní sọ wípé ṣáàlì máa gbé nínú ẹ̀ṣẹ̀ ká ní kórè ọ̀fẹ́ ó máa pọ̀ sí. Màmá bàbá ẹja sá fún ẹ̀ṣẹ̀. Mo gbàdúrà fún ọ, wàá rí jẹ lọ́sẹ̀ yìí, wàá rí mu lọ́sẹ̀ yìí, wàá rí náà, wàá rí lo ojú òní tì ọ́ láàrin ẹgbẹ́ ní orúkọ Jésù Kristi. Ó ti rí bẹ́ẹ̀ fún ọ. Bá mi ṣí ẹ̀ gbàdúrà fún àwọn ènìyàn ní orí péjì yìí Ọlọ́run 1930. Ó wá tún wo orí YouTube wá tún rí ń bẹ̀ Ọlọ́run 1930 TV. Yóò dára fún ọ. Àdúrà rẹ á gbà. Mo ṣe ń gbàdúrà fún ọ yìí ní orúkọ Jésù. Ọ̀run ò ní ṣe ti ọ́ tí ó ní orúkọ Jésù Kristi. Mo gbàdúrà fún ọ bàbá àti màmá lórúkọ Jésù. Ayé yín yóò ní ìtẹ̀síwájú. Ìwọ bùrọ̀dá tó ń wáṣẹ́ yẹn lórúkọ Jésù lọ rí iṣẹ́ ayọ̀. Ìwọ bùrọ̀dá tó fẹ́ wọ skul lórúkọ Jésù ó yá lọ wọ skul. Mo pàṣẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ wo omi tí ẹ ti gbé kalẹ̀, ẹ gbàdúrà sí i wípé lórúkọ Jésù bí mo bá ṣe fi ń wẹ̀ kó di ọwọ́ Ọlọ́run kó wẹ gbogbo òṣì kúrò láyé mi lórúkọ Jésù. Omi kó wẹ ìyà kúrò láyé mi lórúkọ Jésù. Omi kó wẹ àṣírí kúrò láyé mi. Bó bá ṣe ti ń gbàdúrà yẹn gbà dáadáa yóò dára fún ọ lórúkọ Jésù Kristi. Tó bá fẹ́ràn wá àdúrà ó lè pè sórí 08060 72 70 91 lórúkọ Jésù. Àbí o fẹ́ give testimony pè síbẹ̀, ògo Ọlọ́run yóò dì ọ́ mú lórúkọ Jésù. Ó gbégbá ayọ̀, ó gbégbá ọpẹ́ lórúkọ Jésù. Ìwọlé ẹ̀rí kan mo wí gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Ọlọ́run. Àní ìwọlé ẹ̀rí kan. Bàbá màmá ẹ̀gbọ́n àti àbúrò ẹja sá fún ẹ̀ṣẹ̀. Yóò dára fún ọ Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Sọ wípé àdúrà mi ti